Bí alẹ́ balẹ̀ tí ilẹ̀ pa lọ́lọ́ tó kùkù ṣú bírímù ẹ bá mi sọ f'Adánilóró wípé ìkà tó fi òwúrọ̀ ṣe òru gànjọ́ lẹ̀san ń bọ̀ wá bá padà. Mo ti dé, ẹ̀san ti dé. Ọmọ aráyé àfojú fẹ́ni, má fọkàn fẹ́ni ni wọ́n. Sùúrù la fi ń yọ òróró lára ẹran, nítorí pé tó bá fọ́pọ̀ mẹ́rin kò ní ṣe é jẹ mọ́. Ṣòwárí, ewúrẹ́ tó sáré wọ ìṣù aláwọ̀, ọ̀rọ̀ di sùúrù nìyẹn. Kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ? Lóòótọ́ ni wípé béwúrẹ́ ẹni bá sáwọ ilé alágídí, ẹnu ọ̀nà láti ń padà lẹ́yìn rẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, ìyà tó fẹ́ jẹ ewúrẹ́ kó má padà wá jẹ olówó rẹ̀. Mo fẹ́ igi wọ́rọ́kọ́. Igi wọ́rọ́kọ́ tó ń da iná rú. Bẹ́ẹ̀ básìkò ẹ̀mí bá ti pé láti ṣípò padà, ẹ̀mí a máa gbé pẹ̀lú jẹjẹ lẹ́nu. Àdìkan náà ló ní o, àdìkan náà. Ẹ̀mí kan ò gbọdọ̀ bẹ́lẹ̀ dára rẹ̀. Àdìkan náà ló ní o, àdìkan náà. Ó dòkú lónìí, ó ò tún gbọdọ̀ bára ewu jọ. Nítorí wípé ojúmọ́ kan kì í mọ́ kẹ́nu má gbẹ̀bọ̀ bọ̀, bẹ́ẹ̀ ojúmọ́ kan kì í mọ́ kárò má gbẹ̀bọ̀. Àdìkan náà ló ní àdìkan náà. Torí ojúmọ́ kan kì í mọ́ kí ilẹ̀ má gbàgbọ́. Ẹ̀mí fẹ́ ṣe fúnpọ̀ dáadáa. Mo gbé o, mo gbé o. Ilẹ̀ kì í lé mi kó tó mọ́ mi.
Bẹ́ẹ̀ni. Ó sì dá ọ lójú pọ́wọ́ òkú gangan lórí. Ìyá wa ṣé máa pàtó lábú bí àárín. Ṣé iye tó máa tẹ́ra mi jẹ́ ńgbà mo déwájú mi? Ilé mi lè gúngún lẹ́sẹ̀ tí mo ti lákàlàkàtà lábẹ́ wa. Ọwọ́ òkú ni. Tó wá ṣe mí kàyéfì ni pé ṣe rí déédéé ọwọ́ tó fún mi lékuru jẹ lójú oorun. Kété tí mo wá tají báyìí ṣe rí àwọ̀ kan náà ọwọ́ kan náà ẹni ẹ̀ lọ́tọ́ gbé kuru wá lójú ayé tó ní kí n gbà. Nígbà ó ti sá wá wọn àwọn tó láyé náà ti gbà ọ́. Ìwọ ti dán ọmọ ọwọ́ lónìí ọ̀gbọ́dọ̀ bá wọn kú kú ọ̀wọ́ ọ̀wọ́. Àṣẹ ẹ̀dẹ́kun ẹgbàá mi. Ọ̀dọ́ mẹ́sẹ̀ ọ̀gbọ́dọ̀ bá wọn kú kú òjijì. Àṣẹ òrìṣà. Ikú rí ọ̀kẹ́tẹ̀ ọ̀dọ́mọ àjẹgbà ayé. Àṣẹ ìyá. Ikú ti rí ọ̀kẹ́tẹ̀ ikú bá pa wọ́n lẹ́wọ̀rọ̀ kò ní pa ọmọ wọn. Àṣẹ wà. Àṣẹ wà. Ìràpadà náà ṣe fún ọ. Ìràpadà. Bẹ́ẹ̀ ni àárẹ̀ mi rẹ̀ padà kó má bá wọn kú kú ọ̀wọ́ọ̀wọ́. Àṣẹ kò fara mọ́ o ìrà mi padà o. Jọ dẹ ọ lójú pé ẹ̀mí ẹnìkan kan tọwọ́ rẹ bọ́ rí. Ọlọ́run ọ̀jẹ́ ìyá nígbà mo wà ní màjèṣin gan mo wà lọ́dọ̀ tí wọ́n bá bẹ̀ mí láti ẹ̀pà lágbólé gan èmi a máa kọ̀ bèrè tàṣẹ pé ńgbà mo wá dàgbà bẹ́ẹ̀ ló sì wà lọ́kàn mi náà ilé dáàdì ẹ̀pà bèrè tàṣẹ pé ń pa yẹn yàwó ìpa yẹn rí ẹ̀wọ̀ tó bá da igbó tó kó lè jẹ́ ìdánilójú fún yín ẹgbẹ́ nǹkan wá kí n tọ́lá kí n fi ṣe búra mo lè ṣe pé. wọ́n ṣe tó bá wọn ó ti wá bí èmi sì ti gbọ́ ọ ìràpadà ọlọ́wà padà wà báyìí láwàá ṣe fún ọ àbí ká bẹ̀rẹ̀. èmi náà ṣe tán. ọ̀yà jẹ́ ká jayé ọmọ àgbẹ̀ jẹ́ ká jayé ọmọ àgbẹ̀ jẹ́ ká jayé ọmọ àgbẹ̀ mo pè ọ́ lónìí mo pè ọ́ fún mo pè ọ́ fọ́rùn wọ́n pè ọ́ ní iye ọgbọ́n wọ́n pè ọ́ lọ́wọ́ ọgbọ́n gbígbọ́ tó ọgbọ́n orí ní ọjọ́ ọjọ́ wọn àyà rẹ ní ògbé èdè àyà rẹ ní ògbé ìdílé òjò bá kú lọ wọ́n pè ọ́ lọ́rùn aṣọ pupa ló fi ránṣẹ́ wọ́n pè ọ́ lọ́rùn aṣọ pupa ló fi ránṣẹ́ ìwọ òtúbọ̀ púpọ̀ àjọkú lónìí o àyà rẹ ní ògbé ìdílé òjò bá kú lọ ọ̀bá wọn jẹ́jẹ́ kú mọ́ lónìí o. Orí bá igun dúró gbogbo àkàlà dúró gbogbo ẹnìkan ò ní pàdé lórí igun kó pagún ẹnìkan ò ní bẹ́ẹ̀ni gbàdẹ̀kẹ̀ lọ́rùn àkàlà kó lóhùn ọ̀pá ẹnìkan ò sì ní bá ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́tọ̀ọ́ níjẹrẹ kó fún ọkọ rẹ̀ ṣe ikú yí ọ̀ lórí ọ̀ lónìí ikú yí ọ̀ lórí ọ̀ lónìí dé Jakajaye dìde. Ọba wọn lálàkàlà mọ ọba wọn tó dojú ohun mọ wọn ń pè wọn lọ́rùn aṣọ pupa ló fi ránṣẹ́ ọdẹ bá wọn dẹgbẹ ọ̀run mọ ìgbé ayé náà wọn bá wọn jẹ ìyàwó. tán kì máa rìn lọ lórí ilẹ̀ wọn lọ ní kì máa yẹ bó ṣe gbogbo sí. sójú òṣì ọ ikú kọkàn ní ọpa àrùn kọkàn ní ọgbẹdẹ àwọn òní ọgbẹdẹ ó ti dọmọ àjẹpẹ ayé mọ lọ wọ́n ṣàfojúdi o. ti mẹ́rin wá. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yin lórí láyà ẹ mórí ọ̀ká ẹ fi wọn mú ó ti dà èmi náà wà ní ìbésùbẹ̀gbà mo ti ṣetán pẹ̀lú yín wọ́n fi yín lákàlàkà bí igi àdárọ̀ ṣẹlẹ̀ ní gbọ́ ni èmi náà nígbà ẹ wò ikú ni gbogbo yóò fi ṣe fàjẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún un a ti yọ bẹ̀rù. Nígbà tí n bú mi lọ́nà mi bóyá wà lè wẹ̀ ni. Ìyá wa, ara ò lè bí. Kókó lára ọ̀tá lè òjòjò ní sowó kó má lè lọ́jà. Pákàlà wa dá. Ìjọba àdùn mo lè báyìí. Nígbà ká bákan náà ni lọ́mọdún mo lè báyìí. Nǹkan wá ní sí ẹ̀mí yóò dùn. Ọwọ́ yín tẹ̀bi tẹ̀bi sí kẹ́nẹ́ lẹ́bi jí o. Àmì o àtiwọ́ náà o. Ẹ̀jẹ̀ táwọn ọmọ mọ́lẹ̀. Àmì o àmì àtiwọ́ náà. Ojú wáyà yìí tí mo wáyà yìí.
Ẹ mọ̀ pé ẹ wá mi wá lásán. Bẹ́ẹ̀ni. Lérí ọ̀rọ̀ àwọn ọmọ sùkúdẹ̀ǹtì kọ́pà ní ẹ̀dọ́ pé wá. Nígbà tí wọ́n gbọ́rọ̀ owó ilé tí wọ́n àlàyé tí wọ́n tẹ̀ fún wọn bá gbé inú òkè wọ́n bá bẹ̀rẹ̀ sí fi oríṣiríṣi àmọ́ tún di ìtumọ̀ èèbó tí wọ́n sọ náà ni pé owó yìí ti pọ̀ jù kí làwọn ṣe sí wọn ní ọ̀dà mo gbọ́ ní mo gbà okùn ọ̀tá ní gbogbo kọ́ máa ń níbi tí tó ti ṣẹ̀ wá wọ́n tán padà wá gbàgbọ́ kí n tún fi wá báyìí pé ọgbọ́n la fẹ́ dá sí tí ẹ fi fa owó ọ̀rọ̀ owó lé ẹ fi fa wéyìn díẹ̀ tí ó fi tara ìdẹ̀wò. Dákun nígbà tí èsè búrẹ́dì ṣé wọ́n máa ná ilé ni àbí gbogbo àná kọ́ra mọ nǹkan tí nǹkan ń wí ní ìsinmi. Bẹ́ẹ̀ ni lóòótọ́ àwa náà mọ̀ pé nǹkan gbẹnu òkè sẹ́mẹ́ǹtì ni ò ṣe é tọ́jú. Àbí. Mọ́tò gbélé Èdùmàrè ti kọ́lé fún yín o ti kọ́ lákọ́ parí mi gbogbo ẹ̀ lọ tán wò ó ṣe náà ni ẹ gbọ́ ẹ wò ó ṣe fún wọn náà ni àbí báwa wa láti àrìmọ́ àdá wọn fún. Nígbà tí ẹ ti lọ́mọ iléèwé ni àwọn sùkúdẹ̀ǹtì ni wọn àwọn kọ́pà tó ń ṣàbùkù gbàgbé ọ̀rọ̀ káàkiri. àwọn àwọn tá a lè ṣe sí i aná ń bẹ́ ń dalẹ̀ àkúmẹ́ntì ń ṣe ọ́ lóore ó lè sí lóore wọ́tọ̀ nítorí tí wọ́n bá san ká gbọ́. tí mo máa fi lọ fún yín ni mo bá ní mo jẹ́rìí yín sẹ́ alábíàmọ ní ẹ̀sùn àti abíàmọ látòdì ọ̀rọ̀ ni. àbọ̀jà gbọ́rọ̀ kò ní ti ṣòro kókó tó gbé mi wá náà nítorí nìkan ní gbà lọ́tẹ̀ máa ń gbà ìgbọ̀dọ̀ fèjò sọ̀rọ̀ ilé sùn ẹlẹ́gbẹ̀ẹ́ bá bí mi ti wá pé kò rí bẹ́ẹ̀ dàbí báwo àmọ́ pẹ̀lú oúnjẹ sọ ìtẹ̀tẹ̀ fún wọn ní ìlú òdùn náà ní wà lọ ṣàlàyé fún pé ìyá ti sọ pé àwọn fara mọ́ o. wá kájà yín mélòó nítorí ṣẹlẹ̀ rí ìwọ lọ fẹ́ gbà yín ní ilé yìí o mo rí àwọn èèyàn tó gbà ní ilé o ìfẹ́ wàhálà ìfòǹjà gidigagan o àwọn táwọn ní mo sì fẹ́ àwọn tí wọ́n mọ tún léṣe tí wọn ò ní gbẹyẹ túbú légèrè òde o. ẹ yẹ kẹ́ mọ̀ mí lórí kó tó dání ẹ̀rọ pé mi ní ọ̀gbà gbẹ̀ẹ́ bí kókó bá tọ́ bá yọ lẹ́sẹ̀ ilé báyìí èyí tí mo bá fà tó kọ̀ tí ọ̀fà èmi máa fi yín fà bí mo bá ti fẹ́ kọ̀rọ̀ mi orí bẹ́ẹ̀ ní fẹ́ kọ̀rọ̀ ẹni tí mo bá gbé náà kó wọn ní orí káyé rẹ̀ ọ̀dà káyé ilé rẹ̀ ní òsì dá èyí tọmọ tó bá ti á lóhùn ọ̀ní gba ohun tá a fẹ́ tàbí kò ní tẹ̀lé ìlànà àtòfin wa irú ọmọ bẹ́ẹ̀ yọ máa lọ tèfètèfè bóyá tí ọba rọrùn kó náà rẹ gbélé yìí àbí bàbá ẹ wá tọba rọrùn ni. bílẹ̀ ṣe rọrùn kọ́ sí ìjàpá náà kò ní òfin wòrán di ìgbé rọrùn láti kọ́ ni Ọlọ́run kò ní jẹ́ ìbàjẹ́ òjò ní kápá náà lé náà. àmì orí yín náà. ó ṣe ń ro ó dọ̀yà amukoko amúnilọ́sà amukoko rẹ̀ kí àbí ó ti dá bí kólólókò ni bí pàkúté ni ìpàdé dojú àlà ẹ̀rí mi wò bí ìrìn èmi kìíní burúkú ṣe.
wọ́n yìí kóra wọn lórí. Wọ́n á yọrin ní àbí ẹ̀bẹ́sẹ̀ tí ayé àjẹsẹ̀ mi lọ báyìí. Tí a rí pàṣẹ ara. Ọ̀dà kò burú. Wo kí ẹ sọ kí ní kan fún. Bí wọ́n bá gbà lọ, bọ́ bá rà sí ọ̀padà bóde. Sórí ìdí ẹ̀ tó ń ṣeré gbọ́nrẹ́gbọ́n tó ń tún tó fi ń ná bẹ́ẹ̀ mi lójú. Òfin ẹ wájá. Bájá bá fi gbogbo ọdún láyé. Ẹ̀rìn òkú ní í ṣe. Ó padà wá. Bí aláṣọ bá jókòó bẹ̀rù owó ọ̀tọ̀. Ìmọ̀tọ̀ bẹ́ẹ̀. Ẹ̀rìn pọ̀. Wọ́n yìí ṣe lẹ́gbẹ̀ẹ́ látọ̀nà náà nìyẹn tó ń ṣe dáadáa. Ẹ̀dá kí ni gbogbo wùrí náà sí? I don't understand. Ṣé àbáyọ̀ sí ní? Ó dàbẹ̀ pé àbáyọ̀ sí ní. It's not me now. Where can Àbáyọ̀ sí léṣẹ̀ gbọ́ ni. Hey, what do you want us to do now? Why are you shouting? Ṣé àárín bíta tí ń bọ̀ ni? Wàhálà ṣe orí ìbàyẹ̀ wàhálà. Wàá fọmọ́ ti jàre ó ń dẹ̀. Ago love ni. Àbí arúgbó lẹ́kún wà. Ago love na. Wọ́n ẹ wá ẹja kó ẹrù wọlé o. Ẹja kẹrù yẹn wọlé o. Ẹja kẹrù wà ní yẹn background yẹ o. Ẹni sùúrù. Ibi kọ́ la gbà. Akọ̀ máa take my hand. Ẹja máa lọ. Ìwọ ṣáwà hug mi tiẹ̀. Ó dà pọ̀ ní ìdí hug, ní ìdí tọ́jú ìgbé hug. Yéé. Me alone, Joe. Let's go. Feel strange bákọ̀bákọ̀ ibi báyìí ó fẹ́ rí bákọ̀ lára mi. You feel strange. Yeah. Like afẹ́fẹ́ bí Afẹ́fẹ́ bí báyìí ó strange lára mi bákọ̀bákọ̀. So kí ni ká ṣe báyìí? I don't know. You don't know what we do. Oh, kí ló máa ń ṣe wọ́n gẹ́ ọ̀rẹ́ máa ń sú mi. You don't know what afẹ́fẹ́ strange rárá. Hello. Well, let me tell you something. Mi ni ráyè gbogbo rédèrèdè yìí o. Bá ṣe máa kẹ́rù wọlé tí máa rest. Ẹ̀yin lẹ ṣàgbá bíbà ẹ̀ fún wa. Bí wo ni afẹ́fẹ́ tètè strange. Kulubere. Ànàkùn. Ìgbà orí rẹ̀ ti ń jáde. Ọ̀rọ̀ fò bọ̀nà. Ṣé wọ́n pè ẹ́ sọ̀rọ̀? Ṣé wọ́n ló ń jáde? Kò tiẹ̀ lè jáde. Bóyá ìrùkẹ̀rẹ̀ àbí ọ̀pá àṣẹlẹ̀ lè máa jẹ́. Ẹ̀wé ìgbòdè tó náà ṣe tó kàn ṣe bí ọ̀dọ̀. Wọ́n máa pè ní wèrè ìlú òṣùgbò náà sọ yìí. Ẹ calm down. Wọ́n máa pójú ẹ̀ ò pé máa fọ́ Adé ìlú sí máa. Bó ṣe máa ṣe nìyẹn sílẹ̀. Kí ló ṣẹlẹ̀ náà? Fílẹ̀ Dayọ̀. Everybody now, kí ló ṣẹlẹ̀ náà? Wúrà yàtọ̀ tí mo bí tí mi sọ. Àti mo máa sọ lẹ́yìn. Let's go. Kí ló máa disappoint mi gbà mí gan? Náà mi ta.
Mi ò mọ̀ pé rí èèyàn tó jẹ́ ní ẹ̀yìn. Ọmọ wait now. Mo ṣe mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo náà wọ́n kàn lọ́wọ́ places. Fi dáhùn máa lọ tiwa. Aláìmọye pàdé. Ò ní dá pa. Máa pa àwọn ẹ̀rọ àgbọ̀mọ̀ mi o. Ọjọ́ ẹ padà ìsìnkú àrùn ẹgbẹ́ yìí dà ìsìnkú àrùn ẹgbẹ́ yìí dà kọ́nílé gbalẹ̀ lọ kọ́níbọ̀jọ́ gbàbọ̀jì lọ gbáyìdà ọ̀yà gbáyìdà gbáyìdà. lẹ́sẹ̀ o mo ti wà romantic ṣùgbọ́n ẹ kó máa fọwọ́ pa àwọn ibì kan bẹ̀. Hold on now, wà á dé máa manage ẹ̀ díẹ̀ díẹ̀. Manage wọn kàn fojú soft girl wọ ẹni ọwọ́ ẹ hard ó ṣe bí rí so pé rí mi. Ó ti bẹ̀rẹ̀. Pẹ̀lú ìgbọ́ òwe ìwọ̀n mi ọwọ́ ẹ. Ta ló wà bẹ́ẹ̀? Ta ló wà bẹ́ẹ̀? Báwo ni tó wà bẹ́ẹ̀ jọ? Why do you scream out loud like that? Kí ló ṣẹlẹ̀? Allah, sorry. Allah, why is everything happening at the same time, eh? You will see what I saw on your phone. Ghost! What happened? Kí ló ṣẹlẹ̀? Can you tell me? Talk to me now. To me, ṣe má dẹ́rù bà mí now. Allah náà ló láti tó dé má pariwo báyìí. Okay. Show me. Can you interpret it? Show me. Sorry, I don't know. Panic by my now. What's going on? Ẹjọ́ ló dé táwọn panic. Àlá lásán ni kò sí nǹkan gbogbo nǹkan tó ń sọ yẹn kò possible now. Àlá lásán ni now. Dájú nǹkan tó ń sọ yìí kò wọ́n sọ bẹ́ẹ̀ o. Má sọ pé àlá lásán o. Kò sí nǹkan tó ń jẹ́ àlá lásán o. Ọlá. Mi ò mọ̀ pé Uncle Joseph ni bóyá kó túmọ̀ àlá tí Túnmí ṣe láǹgbà ni. Oh serious ṣé mo wá sọ fún ẹ pé Joseph ni mi ni àbí ṣé ẹ gbọ́ ṣé mo sọ pé Joseph ni mi. Guy mi ò na calm down. Ó lè jẹ́ pọ́rọ̀ fíìmù tí mo wò kí n tó sùn ló fa àlá o. Ṣé ẹ kó ń wọ ọ̀rọ̀ fún. Ẹ tiẹ̀ ní sùúrù náà nǹkan tèmi fẹ́ mọ̀ ni pé ṣé kòkó mi ṣe adé tèmi ṣé ìpàdé mi ló lálàá sí. Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ìgbà ni wọ́n pa ẹnìkan èèpà o. Ìyó nígbà. Nothing will happen. Ó yá. Ó sì ń kankan jáde. Ẹjọ́ ní sùúrù. Ẹ jẹ́ ká múrò kankan o. Ẹ ṣe jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ká fi tó bàbá jẹ́kájẹ́ tó ń sọ. Bí tẹ̀ ń fọ́ àlá ní wéètì náà, ewé ká tó lọ ṣe máa sọ fún bàbá jẹ́kájẹ́ yìí. Wait, calm down. Ṣé wọn pé kò dáa kí wọ́n máa sọ àlá tí kò bá dáa fún yín? Maybe don't you just keep am to yourself. Ṣùnà mo ní láti jẹ kàkí ẹ̀. Kò sí wàhálà. Dáyọ̀ ohun kan sí. Ọ̀dẹ̀ ni ṣé àwa àyókù tàwa ń bí báyìí à lè wo nǹkan tó. Ọ̀dẹ̀ wá wò tó bá fẹ́ wò. Wọ́n á wọ́rọ́ Torí pé mi níná lórí fóònù. Wọ́n á wọ́rọ́ fíìmù bíi Túnmí ṣe. Òkú gbé ìyó nígbà. Kò tọ́jú wọn. Àmọ́ mọ́mì, àsìkò ikọ́ ló yẹ kí ẹ máa sun ẹkún àsundà o. Tí ẹ bá sì fẹ́ fi ojú ìríran. Èmi ti ṣe àyẹ̀wò tó yẹ kí n ṣe o. Àmọ́ ẹkún tẹ́ ń sun yìí kò ní jẹ́ kí oògùn ṣiṣẹ́ lára yín. Ẹ jọ̀ọ́, ẹ má sun ẹkún mọ́. Ẹ dágbére fún ẹkún sísun. Kí ojú yìí kó lè ṣe é fi ríran fún yín. Ẹ ní fojú sunkún ọmọ mọ́ lágbára Ọlọ́run. Ìtarí nǹkan.
ìbárí gan-an ní jójú. Ṣé o mọ̀ yí pé òfò ọmọ ò lẹ́sàn-án? Bọ́bá mọ tí wọ́n ń pè nínú ọmọ ni. Ìhòòhò ayé ni. Kí n má sunkún mọ́. Ta ló yẹ kó sunkún bí ó ṣe mi? Àmọ́ ohun tó dá mi lójú gbangba ni pé ẹni pa kúnukún kan ní kádù. Àṣẹ mọ́ṣokún mọ́. Láìpẹ́ láì jìnnà wọ́n lọ rè bá. Àṣẹ mọ́ṣokún mọ́ ìtọ́ ọjọ́ àárọ̀ ọ̀rọ̀ mọ́. Mọ́ṣokún mọ́ àrò kan ní máa ń fẹ́ kó àṣọ ìdáhùn tó rò náà ti tó Ọlọ́run ṣe é rírí. Ọmọ rò délẹ̀ wo ìgbìyànjú tèmi náà ṣe níbi káyọ̀dé rí ọmọ yẹn a sì máa rí lágbára Ọlọ́run. Ẹ má wàásù àkọ́ fún mi. Ojú sì lọ bá ara o ó ti gbọ́ tí náà ti sọ o. Mọ́ṣokún mọ́. Mo gbọ́ kí ni mo fojú ìwò tẹ́lẹ̀ mi bá dùn ní ni. Adùnní ti kú mi kò fẹ́ wo nǹkan kan mọ́ mo fẹ́ rí nǹkan kan mọ́. Lórí ẹbí ẹ̀yin náà tún sunkún ni. Ìsunkún mọ́ rẹ̀ ni. ẹ̀rẹ̀ wọn ọmọ mi ò ti tó ẹ má jẹ́ kí wàhálà wa kó já sásán ẹjọ́. Ojú ọba ara o ní bọ̀ tẹ̀tẹ̀ o. Mo wọ kankan mọ́ ọmọ mi tí mo wọ lẹ. Mo wọ kankan mọ́ ẹ má wàásù àkọ́ fún mi mo wọ kankan mọ́. Mọ́mì ojú yín á ríre ara yọ̀ lórí ẹbí. Ẹ jẹ́ kí n rí yín ta. Mọ́mì, màá tún padà yọjú sí yín mọ́. Ṣé gbọ́ mọ́? Ó dàbọ̀ mọ́. Ṣé náà ṣe? Olórí ẹbí. Gbogbo nǹkan tẹ́ sọ pátápátá lórí fóònù òun ló yé mi o. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́. Àmọ́ ṣé mọ̀ pé gbogbo nǹkan kọ́ ní ṣayé? Gbogbo nǹkan kọ́. Ṣé rí tí mọ́mí ò bá dáwọ́ ẹkún tí wọ́n ń sun dúró? Gbogbo nǹkan tí mo ṣe gba àyẹ̀wò tí mo ń ṣe kò ní ṣiṣẹ́. Ẹ ní ráyè padà kankan. Á dákẹ́ sọ fún mọ́mí kí wọ́n dáwọ́ ẹkún tán sun yẹn dúró. Bí bẹ́ẹ̀ kọ́, wọn ò ní fojú yẹn ríran mọ́ o. Agbẹ́dọ̀ wo nurse gbogbo ọ̀rọ̀ tó sọ ló yé mi. Èmi náà ń bá sọ̀rọ̀ pé kó dáwọ́ ẹkún dúró. Amúnira fún wa láti fi ọ̀rọ̀ lásán gbé ìrònú oko ọmọ ẹ̀ kúrò lára ọmọ kan ṣoṣo. Olórí ẹbí àdàkẹ́ bá wọn sọ kí wọ́n gbọ́ kí wọ́n gbé kúrò lára. Torí nǹkan tó lè ràn wá lọ́wọ́ nìyẹn. Àwa náà ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run. Wọn dẹ̀ ní rírú ẹ̀ mọ́. Lágbára Ọlọ́run. Ṣùgbọ́n mo fẹ́ béèrè nǹkan kan náà sí. Kí ló dé tí gbogbo oògùn tẹ́ ń lò fún ọ ṣiṣẹ́? Olórí ẹbí. Ṣé nǹkan tí mo sọ ní ìsìn ṣé kò yé yín ni? Ó yé mi etí ò dùn mí. A ní pé ẹ sọ fún wọn kí wọ́n má sun ẹkún mọ́. Bí bẹ́ẹ̀ kọ́ oògùn ò lè ṣiṣẹ́. Gbogbo àyẹ̀wò tá à ń ṣe ò lè ṣiṣẹ́. Ìdókè. Èmi náà ti ń lọ bí iṣẹ́ sá. Ó ti yé mi. Bó bá ṣe jẹ́ ẹ jẹ́ kí n. Bó bá ti tún jẹ́ ẹ máa gbá a láago. Ìpè bó ti tún rírè. Ó dàbọ̀ sá. Ìwọ Ọlọ́run ọba mo mọ̀ jẹ́ kí ọmọ ẹ̀yọ́ pàdánù rìnà rẹ̀. Àbí ọmọ onílé ọlọ́nà ẹ̀ ó sì sá ń fà kiri. Ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi kọ́. Alásán ọ̀rọ̀ yìí kiri lọ. Alásán ọ̀rọ̀ yìí ti dé o. Orin láti ọ̀sán. Alásán ọ̀rọ̀ yìí ti dé o. Orin láti ọ̀sán. Ẹ bóde kẹ wá rọ̀sán. Ẹ wá ro ohun tí mò ń tà. Ọlọ́jọ́ òru yìí ti dé o. Ẹ wá ro ohun tí mò ń tà. Ó di dandan kẹ́ ẹ bá mi nájà. Ọlọ́jọ́ òru yìí ti dé o.
Ọlọ́sọ̀rọ̀ yìí ti dé o. Ẹ sáré tètè kẹ́ ẹ wá ra ọ̀sẹ̀ mi lọ. Ọlọ́sọ̀rọ̀ yìí ti dé o. Ọlọ́sọ̀rọ̀ yìí ti dé o. Ẹ wá ra ohun tí mò ń tà. Ó di dandan kẹ́ ẹ bá mi nájà. Ọlọ́sọ̀rọ̀ yìí ti dé o. Ọlọ́sọ̀rọ̀ yìí ti dé o. Adùnní, kí ló torí báyìí? Níbo ló lọ láti jọjọ? Onírìnkùnrin ni ẹ o. Mọ́mì dẹ̀ ń sunkún nílé. Ìwọ náà ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́, o ti ń tẹ̀ lọ́kùnrin. Mọ́mì sunkún débi pé ojú wọn ò ríran mọ́. Ó wù mí ká jẹun pẹ́lẹ́ ni. Àmọ́ òun fa ọ̀nà fún un jẹ́. Ìṣípòrọ̀pọ̀ ti bá dùn. Ìṣípòrọ̀pọ̀. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n mo pa ọ̀ma gbogbo rẹ lẹ́nu. Iṣẹ́ tí mo rẹ̀ ló ń fẹ́ kó jẹ́. Rí dájú wípé ó fi ohun èlò yìí pa màmá mi lójú. Tó bá ti fi ra wọn lójú, ojú wọn máa ríran kedere. Iṣẹ́ tí a bá rán ẹ̀kọ́ kí n pa ẹ̀. Rí dájú wípé ó jẹ́ iṣẹ́ tí mo rán ẹ̀. Má bẹ̀rù, má fòyà. Mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́. Tí ìwọ náà bá ti ṣetán láti ràn mí lọ́wọ́. Mo ti ṣetán. Mo dáràn. Mo gbé ti dábòkù sọ̀rọ̀. Ọ̀sọ̀ wáyé, ẹ̀rẹ́kùn. Ariwo báwo èmi ò gbárùwò kankan àbí báwo mo lẹ ti rí ariwo tẹ́lẹ̀yìn gbárùwò pẹ́ nìkan ń polówó èmi ò gbọ́ kankan o. àbí ẹ dákun ṣé ojú náà ọgbà yẹn náà lọ tí gbogbo wa ń gbọ́ ó sì á jẹ́ pé nìkan lẹ̀ ń gbọ́ nǹkan èmi ò ṣe gbọ́ èmi ò gbọ́ nǹkan kan ń gbọ́ pa o ń tilẹ̀ ń tọ́lọ́. àṣà kì í ṣọmọdé ṣé etí wa ń dùn wá ni àbí àmọ́ nǹkan tá à ń gbọ́. ẹ wo bàbá olówó ìpọ̀ ó pọ̀ débi ń pé àkè ń rọrùn sùn lálẹ́ ṣe lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ìkànnì wa wà lórí ìdùnnú láìsùn bá ṣe ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe polówó tí ń gbọ́ lọ́jọ́ wà lórí ìdúgbò láìsàn ni àbí kí ló tẹ̀ ń da agbo ẹ̀pọ̀ mọ́ra. ẹ bá fi pinnu ilé ìdíkẹ́sọ ẹ rò pé mi ò mọ̀
ẹ rò pé mi ò mọ̀ ń pẹ́ plus ẹ̀. ẹlẹ́kùn tẹ bá lọ́rọ̀ gidi tẹ́ ẹ sọ tí o bá ti sọ̀rọ̀ mi ẹjọ́ ń kálukú kí ló fi pinlẹ̀ ilé yìí ni mo béèrè. ìpolówó dídí pé ó gbèyàn lérí ààrẹ ẹ wo bàbá fa bẹ̀rẹ̀ nílẹ̀ ń gbagba bí pẹlẹbẹ náà fi lélẹ̀ o èmi ò gbókòló kankan ilé mọ tẹ́ ń gbọ́ o. ẹ dáhùn kàtó fún mi ẹ lọ ní pé kílẹ̀ fi pinlẹ̀ ilé náà. ilé ìyá àgbà wa ẹ̀fẹ́ tẹ́. ẹ̀yin guys wọ́n làwọn ò ṣe nǹkan kan àbí àmọ́ ẹ̀yin náà bàbá ìpolówó ìpọ̀ nínú ilé ẹ̀yin náà ń gbọ́ ẹ̀dẹ̀ ń parọ́ ni ẹ̀yẹ tẹ wá nǹkan ṣe sí kíákíá o ó ti sú èmi báyìí. bàbá ẹ bá wa solution sí i. irú kìíní máa wá káàkiri láàyè ẹ wo bí tí n bá ń gbọ́ gbọ́ ẹ wo fẹ́ràn kí wọ́n fẹ́ gbára yé mi tiẹ̀ báwọn yóò kún ẹ sọ̀rọ̀ gbogbo tó láwọn gbọ́ èmi ọgbọ́n kankan ẹ dẹ́kun ṣé ìwà wà nọlé ń gbọ́ nǹkan ìní jáde. gbogbo wa là ń gbọ́. ẹ dẹ́kun bí mọ́kàn gbọ́ pé ewúrẹ́ ń da lérú tàbí kankan ìmì ń jáde láàyè ẹ wá lẹ́yìn gbọ́ polówó. kílẹ̀ yẹ kó lọ bá wọn náà. ọyá lùmí pa kílẹ̀ yẹ kó lọ bá wọn. ẹjọ́ lùmí. ó lùmí àbí sọfẹ́ gbá mi ọyá gbá mi gírígò kì í ṣe wẹ́ẹ́kẹ́ wo tí mo bẹ́ẹ̀ kú ṣe ń gbóhùn ni wo òkú mi bí ó ṣe máa lẹ̀kọ́ ìkókùtà kò ní ẹ̀rọ pé ńlẹ̀kọ́ àṣẹ̀ṣẹ̀ mẹ́ka ni ìmà lẹ̀kọ́ kíni tábà gbọ́gbẹ́ gbọ́ àwọn òkú èmi nílẹ̀ ọyá lùmí touch me. bàbá your days are numbered. èèbó. tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ jẹ́ Iléṣà. mi ò jẹ́ Iléṣà kọ́ àtàkùmọ̀sà ní jẹ́. bàbá ilé wa nǹkan ṣe sí i. àtàkùmọ̀sà ní. gbogbo àlà ń gbáriwo ẹ wá nǹkan ṣe sí i kí ló dé ìbéèrè láì kí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí o ẹ wá lẹ́ẹ̀gbọ́n sí ti wá di nírọ̀ yín pọ̀. etí ìpọ̀rípọ̀ gbá ẹ lóde ó dàbí àṣà àgbàlámọ̀ tọ́ba dá tiẹ̀ sí ń ṣe ọ́ bí ìgbálẹ̀ ni gbòrògbòrò yẹn lọ orí ti ewu ń wẹ́ mọ tí wọ́n ń kà ẹni tó yẹ kọ́ wà mí tó yẹ kọ́ wà lábẹ́ ààbò. bàbá jẹ́ ká jà yín ó dá yín lójú pé ẹ̀ mọ kọ̀ọ̀kan nígbà tó wà nílé. tí wọn náà ṣe ọmọ pẹ̀lú ẹ̀bọ̀ jẹ́ wòrán ni ẹ̀ dẹ́kun ṣé mo lè yó kí n má mọ̀ mú ni wọ́n gbọ́n kankan. ó dá yín lójú tí igbá ọ̀rọ̀ ẹ bá padà ṣí mọ́ yín lórí tó bá padà ṣí mọ́ yín lórí má fi mú yín dánrin. mi ò mọ kankan ìsìn mọ kankan náà ni. wallahi alazim tàjúdù kakó yín ló máa gbà mí fún yín. ló fi ṣe kíní fáwọn ọ̀rẹ́ ẹ jẹ́wọ́ ọ̀gá tẹ̀ ṣe. ló fi tàjúdù báyé mi jẹ́ wèrè àwọn yẹn ṣàdúrà lóru pé kọ́dá ó fi tàjúdù báyé mi jẹ́ ńlẹ́ o àfàdúrà bàtà yí ẹni jẹ́ tiẹ̀ ó tà ní èmi lọ́ fàdúrà bàtà mi jẹ́ ṣé ẹlẹ́ ẹ̀kí ẹ̀rẹ́ bí ìrà ló pè mí ni ṣé onígbà tó lẹ́nu bẹ́ẹ̀ wọ́n ti bí tó ṣèrùgbọ́n kí ni tó ṣẹnu fẹ́rẹ́fẹ́rẹ́ ni nítorí ẹ lọ lẹ́ni ó dà pé ìwọ nìkan tiẹ̀ fẹ́ pọ̀ jù ọ máa pàkúrú parú mọ́ mi wá èyí tí mo ṣe ní fi ṣàgbáyé lọ ìjẹ́kọ̀ mọ̀ pé mo gbé sàlẹ̀ kórì mo rò pé tí yín fẹ́ ta ẹjẹ́ lọ kíyèsára yín ṣé ìpẹ́ ti ṣe kọ́pọ̀ àwèrè ti wọlé òòṣà àwọn wèrè wọ́n ti fẹsẹ̀ gún kò tí yán ta ni ẹ wò tẹ́ bá gbé lórí eléyìí tí wọ́n wà ṣe ẹ̀gbọ́n ṣe ń gbọ́dọ̀ kìíní kan ni ẹ wà gbọ́ ẹ wo ọ̀sẹ̀ tẹ́ fẹ́ rà ní ọ̀sẹ̀ orútẹ́ǹkì ẹ wà ara ẹ mọ́ wèrè ẹ sùn lọ ayé ti ta èmi ń bá tiẹ̀ má ṣílẹ̀kùn fún àwọn wèrè èmi ni wọ́n á ń bá ti ní. ọgbọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n lè sáré kí ní ilé yín o ẹ̀mí sáré kí ní ilé. màmá báwo lè ṣe máa sọ báyìí tí nǹkan bá máa lé wa kiri nínú compound àti máa sá káàkiri náà àti pé wúrà báwo lè ṣe jẹ́ pé màmá ìkan ló ní ilé táwọn gbé lọ ṣé ò ní màmá yẹn àjẹ́ ni màmá yẹn náà ò dẹ́ sọ pé Dayọ̀. tẹnu rẹ̀ n tí mo gbọ́ lójú rẹ̀ ló fi mí wé òun àjẹ́ ni mí. Come for your jaw. Which man for ọmọdé ló ṣe. As I did like this, I did okay. Ẹ wò mí náà mo sick. Ẹ wò màmá bó ṣe wà yìí ó sick. Ṣé nígbà tó bá kú àbí? Ṣé nígbà tó bá. Ẹni ṣe sẹ́yìn gan yóò sick. Mo nírú yín lọ́mọ ni ò jẹ́ mọ tí mo lè ṣe. Ẹ wò tó bá fẹ́ le jù. Owó yín bẹ́ẹ̀ nu ilé wọn náwó yín o. Ẹ gba owó ilé tẹ̀sán fún mi ká ẹ wá lé síbòmí. Ipò ọ̀rajà ipò ọ̀tà kí ló dé? Ẹ wò màmí kò rí bẹ́ẹ̀ o. Nínú ilé yẹn bẹ́ẹ̀ ojoojúmọ́ la fi ń rí wàhálà ọkọ̀ wọ̀ wálẹ̀. Ẹlẹ́dàá tèmi ò ní géèyàn orí wàhálà nínú ilé tèmi. Nínú ilé tèmi kọ́ béèyàn bá sunkún wa nínú ilé tèmi yìí máa rẹ́rìn jáde ni. Bẹ́ẹ̀ bá gbọ́ pé èèyàn kan kó kúrò nínú ilé òun tó kó lọ ó kó lọ ilé rẹ̀ tọ́kọ́ ni. Bórí bá ń fọyàn láàárọ̀ ńgbà tí ó bèè dàdé ó ti gbádùn. Ilé ara rẹ̀ ti tutù nínú ilé. Kò wá
yìí ni. Kí ni ṣáàjì gbẹ ní ọ́sìkì báyìí? Ń bá ọ̀gá ń ṣe. Òkè ó dìgbà tó bá kú àbí. Ẹlẹ́dàá tèmi. Calm down. Ọya mo ti bẹ́ mi sọ̀rọ̀ mọ́. Ọya ó lọ burúkú lẹ́nu ẹyẹ. Ṣe rí mú mi. Mi ò kí ń ṣe yẹ o. Ní sùúrù náà. Òun ní ọ̀rọ̀ burúkú lẹ́nu ṣe yẹ lèmi. Ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ ló yé wa pátápátá. Kí lẹ fẹ́ bá wa ṣe sí báyìí? Torí a need solution ní kíákíá. Òbúrú ìwọ tiẹ̀ lọ́rọ̀ rẹ lẹ́nu tiẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún mi yìí á wá nǹkan ṣe sí. Just calm down. Sumi ṣe lẹ́sùn. Àwọn náà sì ní kó wà òkè òde kó gbọ́dọ̀ kú. Wúrà sọ fún wọn. Olùkọ́ ló bá mọ orú àwọn ìyá báyìí. Bá calm down ló bá máa pariwo ó nìyẹn. Nígbà tó bá kú. Tí a ti máa ṣe bá ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé tẹ̀lé tì yìí bínú mo nírú rẹ̀ èmi ò lè bínú. Ṣé ọ̀dẹ̀ni jẹ́gẹ́ lọ́sìn? Ewé òtúbà ọ̀yá. Bí ẹ bá ṣe pé mo ro gbọ́dọ̀ mọ́. Ọ̀nà ẹ̀rí rí ọ̀pá náà. Dayo, let's go. Ìwì fún ọpẹ́ torí àgbà torí ọmọ ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ lágbàáyá fi wà. Àmọ́ kí ló dé gan-an tó fi dá mi lọ́rùn? Àdùnní, tí mo bá dé lóhùn sí, àwọn ọmọ rò bóyá mo ti ya wèrè ni, àbí ẹlòmíì rí ẹ yàtọ̀ sí mi. Rárá o, ìwọ nìkan ni mo fún láǹfààní láti rí. So tí bá dé lóhùn sí, ó ti mọ̀ pé wọ́n rò bóyá nǹkan ti ń ṣe mí ni. Nǹkan tó gbé fún mi, ṣe bí ojú nìkan ló máa fi fún. Bẹ́ẹ̀ àmọ́ wàá fún ọmọ náà. Wọ́n á tún mú. Kódà kò fi ra wọn lójú nìkan. Àdùnní, tá a fi máa débẹ̀ má sọ̀rọ̀ mọ́ o. Àdùnní, má sọ̀rọ̀ mọ́ o. Mi máa wí tẹnu mi. Mi iṣẹ́ lè rí kí n má wí. Àdùnní, má sọ̀rọ̀ mọ́. Kódà. Àmọ́ ó dára. Ilé láti dé yìí o, má bá mi sọ̀rọ̀ mọ́. Ṣé kò sí? Ṣé tó bó wọn kó tó má bá mi sọ̀rọ̀ máa fẹ́ dé ẹ lóhùn? Ṣó fẹ́ kọ́ máa rò bí mo ti ya wèrè ni? Ó dà, ẹ jẹ́ ká lọ. Àmọ́ ẹ̀rù ń bà mí o. Ṣebí nọ́ọ̀sì ni yín, báwo lẹ̀rù ti ṣe máa bá yín? Ìgbà tí mo wá jẹ́ nọ́ọ̀sì ńkọ́, ṣọ́ọ̀kù máa ń bára yé wíjọ́ ni. Ẹ má bínú. Tani, ẹ wọlé o. Tani. Èmi ni mà, nọ́ọ̀sì ni mà. Nọ́ọ̀sì. Ẹ ká sọ mà. Báwo ni? Yes ma. Olórí ẹbí ń kọ́ mà. Mo wọlé. Sí nọ́ọ̀sì. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ ra sà. Àbó ò ní ọmọ dáadáa. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Ó ṣàkùtọ̀jú mi ṣé mo dúpẹ́ o. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ kú tọ́jú wa o. Ṣé èdè kó tún fẹ́ fún mi lábẹ́rẹ́ àbó tó mọ̀ kó oògùn kan fún mi lónìí? Sùúrù ni orí pọ́n bá mi sọ̀rọ̀ lọ́wọ́. Ẹ kú jù. Olórí ẹbí, sẹ́yìn àti nọ́ọ̀sì ní gbólóhùn àṣọ. Àjà, ó yẹ kó yé mi lọ́rọ̀ rẹ lónìí. Àtọ́lé ọ̀rọ̀ dẹ̀ ní sùúrù ni mo fún un pé ẹ̀ ń jà. Àjà. Ẹ mọ̀ pé alábẹ́rẹ́ ni ṣíṣe nọ́ọ̀sì, ó lè ti gún rẹ̀ lábẹ́rẹ́. Mọ́mì, olórí ẹbí, ẹ̀yin àgbà náà lẹ máa ń pa lówe pé díẹ̀ ọmọkùnrin ò tó. Búdẹ̀ ṣe jẹ́ sọ́kùnrin náà lórí sóbìnrin. Òun ló fi jẹ́ kí n wá ọ̀nà pé mọ́mì náà wọ́n ti di ìyá mi.
pé bí ojúmọ́ mi ṣe máa là ni mo fi wá rí àwọn alágbo kan àwọn eléwé ọmọ tí wọ́n bá mi wá àwọn tó sọ fún mi pé àgbo kan wà tí wọ́n lè ṣe fún mi tí ojúmọ́ mi fi máa là. ṣé èsè pé àgbo tó ní wọ́n fún ọ yìí ṣé èsè pé ìtàn máa mú yín lóògùn ìbò ìtàn máa mú àgbo sí òní dáadáa ló papọ̀ bá wọn. ọ̀wọ́ fara ẹ̀ balẹ̀ ni ẹ̀ẹ́dẹ́ bá ní pé kò mú náà àti kójú ọ̀sà ti rí náà. rárá mọ́mì ẹ ẹ̀ ní mú ẹ máa fi wẹ ojú ni. má fún wọn má fún wọn. ẹ wọ́n ṣe di ológun máa sún sẹ́yìn máa fà síwájú. orí rẹ bí ẹ lọ wá ike amada sínú ike máa fi wọ ojú wọn. ó fẹ́ dàbí pé ó fẹ́ fọwọ́ ara rẹ̀ ṣe nǹkan rẹ̀ kò burú sí ò lò báyìí. tó bá ti yá náà ẹ jẹ́ ká lọ wá ike tí màá dà sí kí n fi bọ ọmọ mi lójú ó máa ṣe. ike. ní ẹ jẹ́ ká lọ ṣe kíákíá báyìí. ẹ jẹ́ ká lọ ṣe. jẹ́ ìwà kí wá sí tàbádọ́wò ká dà lókè àbí kí n mú ke wá báyìí. ẹ lọ mú ke wá ká ṣe kíákíá ká ṣe kíákíá. ẹ jẹ́ kó lórí ẹbí dé sí lórí ìlú ọjà arúgbó ilé ti dópin gbogbo ara mẹ́rin ojú ní òtún lè dúró àdúní náà ó pẹ́ òní nígbà tó pé òun sùn. Mẹ́ríkù àtọ̀mọ̀ nínú ìhàn ó má ṣe wà. Ìhàn ọmọ àṣọwọ́ tẹ́bí. Ìjì tí jọmọ gbà lọ́wọ́ òbí. Ìdààmú tí ń pa wọn sọ lọ́wọ́ fi ẹ mọ̀. Ètùmọ̀rẹ́ a máa jọjà rí ìdùnnú ìmọ̀ sòkun lórí ọmọ mi. Ó ta mí ni ó ta mí ni. Tí mo lè sọ ọkọ náà nù. Mo ní ọmọ jà fún mi fọ kó mo jà fi fọ kó gan lábẹ́rẹ́ lásán mo sọ fún ọ. Bóyá kó bá fi sí bá kí tún fi sí ó kún mi lórí ẹbí wọn lè yé. Sí ọ̀tá. Ogun ni. Kí ni wàá ṣe fún ọ? Olórí ẹbí. Olórí ẹbí. Ẹyin dẹ. Mo rí yín o. Ètè ìgbàgbọ́. Aṣọ wo bọ̀ wẹ̀? My dear. Orí ẹ. Orí. Kí lélẹ̀? Aṣọ gán ló wọ̀. Wọ́n ròlù ẹ̀ lọ́rùn. Kí lélẹ̀? Orí náà. Omi ó ní kọ́lọ̀. Kí wà lélẹ̀? Ike. Àdùnní o ṣe. Ondo. Bàbá Ondo o ṣe. Àdùnní o ṣe. Mọ́mí ẹ̀jọ̀. Tí ọmọ pẹ̀kú ní ẹ̀dùnkú bá má tún sunkún mọ́ ẹ̀rín lọ́kàn. Ẹ̀rín ni. Má sunkún. Àdùnní ó sùn. Orí mi ò ṣe o, ẹlẹ́dàá mi ò ṣe o. Ẹ má ti wọlé ìjọba, ẹ má ti wọlé ilé ìjọba àwọn òkú ti parapọ̀ wọ́n fẹ́ gbàlejò nígbèjì ìbòjì ti sílẹ̀ o. ìwọ tó ní kì í gbà báwo mo gbé o mo bá wọn kọrin àṣà alátagbà mọ́ bòbò gbé o
ọmọ mi Àdùnní táyé fi ń pè mí o. Àṣà ti gbé Àdùnní ó ti gbé. Àtọmọ ènìyàn ìhàn ó má ṣe wá. Ìhàn ó má ṣọwọ́ tàbí ìjì síjọba gbà lọ́wọ́ mi. Ìdààmú tí ń pọ̀ wọ́n sọ lọ́wọ́ fi ẹ̀ mọ́ lẹ kọfà ẹ ti ń bóde ẹ máa gbóòórùn ṣe gbọ́ ẹ ti gbọ́dọ̀ pé tó wọlé ṣe máa pé gbogbo àkókò oní àkókò tí yẹn wọlé Ọlọ́run ní jẹ́ ṣe rìn ẹ ǹlẹ́. ẹ jọ̀ọ́ ṣe rí bá ṣe ń jáde ẹ jọ̀ọ́ bá wa keep eye yín lórí Túnmiṣe má bá wa yọjú sí ara ẹ ò yá ó strong arò pé ó máa lè tẹ̀lé wa níbo kò lè rìn ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni, ẹ wò láti gbàtà tí wọ́n ní ilé àtẹ̀mọ́ kúkú mi tẹ̀fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá wọ́n ṣàbà chẹ́kẹ̀ jù. Ẹ dẹ́kun, mo kọ́ a máa lápẹẹrẹ, ó yẹ kí ni status síkìlà rẹ̀ gan. Ṣèwádìí, ẹ kẹ́ ń fògùn ẹ̀tẹ̀wò lápálápá ni. Lẹ́yìn tẹ́ ẹ kẹlẹ̀ jáwé kẹ́ jágbó fún ẹ gbó kẹ́ fòrò ń bó sí kọ́ gbé mọ́ kọ́ lọ gìrì kọ́kọ́ tọ́ mọ́tọ̀. Àwa á di irun mú yín mọ́. Torí bí irun mú mo ti fi ń wò yín báyìí sí. Ẹ ń ṣe bí kí ni? Ẹ ń ṣe bí pé ẹ mọ nǹkan tó ṣe. Akíní mama tó ṣe. Ẹ béèrè pé kí ni òyìnbó òfò wọn lẹ ń sọ kí. Ṣé ẹ̀yin ò mọ̀ okay ẹ rò pé àmọ́ pẹ́yìn lẹ fẹ́ fi ṣògùn owó. Mo fẹ́ fi ṣògùn owó. Actually it's looking like that ó ń jọ bẹ́ẹ̀ náà. Ẹ wo tí nǹkan bá ti lè ṣe ọmọ yẹn tí nǹkan bá fi lè ṣe ẹ máa rí kíkún ojú ẹ mọ̀ pé àlùtà continua Victoria Sata àwa ìjáwèrè gan ọmọ ìjọba ni wa student ẹ má bá wa try ẹ o no be ṣeré kan bí àwọn ọmọ kò tẹ ọ sọdọ ẹ tẹ bá wọn sọ̀rọ̀ jọ. Kò sí wàhálà. It's okay. Èmi fọmọ. Ẹjọ́ Ṣé sọ ma bẹ̀mí lẹ́bẹ̀ẹ́ ìyá ni? Ẹjọ́ ṣe ti gbọ́ wíyá lé oṣù. Èmi fọmọ ṣògùn ọwọ́ àbí. Bàbá tó kájà yé ẹjọ́ Ẹ bá tí àwọn. fi ṣe ṣàjẹká rẹ̀ yá. Ẹ wo jíjẹ kájà yẹn má lọ jíjẹ kájà yà o. Èmi ò jìyà àbí sọ pé pẹ́ẹ́nì kan máa ṣíwọ́ lu mí ni àbí arí kàntàkàntà tí gbọ́ wọlé iṣẹ́ tí ẹ jẹ́ pé eré àwọn ilé ti lọ kí ló ń kà gan ẹlẹ́kọ̀ọ́ skúdẹ̀tì kan yóò máa halẹ̀ mọ́ Káyọ̀dé mi ṣé mẹ́ntẹ́ wà bá mo rò pé ó ti yá wèrè ẹlẹ́kùn wọn lé mi lèmi ń ṣe ọmọ tí tára rẹ̀ ọ̀yá ṣé mo mọ bí ọfíìsì tẹ́tí forí kọjá pín ní ẹlẹ́kùn ṣé mo mi ṣẹkẹṣẹkẹ lórí ẹ̀ ni àbí mo mi àjà lọ́rùn rẹ̀ tí alẹ́ mi fi ń sọmọ ṣògùn owó àbí kí làwọn eléyìí kà wo ìwé tó kà ń kò ní wúlò fún ọmọ tó bá ṣe jù sọmọ kú wà lẹ́nu ẹ mú jù tó sojú ṣókíṣókí bí ìparí ìdí èmi lọ ń sọ pé ìwọ ṣòfin mi ìwà ṣe fún ọ ní ti dé pé ń bá ṣàṣìọ ọ máa mú èédú ọ máa fi kọ yẹsà nù káàkiri ara ògiri sọmọ pé kò wúlò fún ọmọ nù wọ́n tẹ́lẹ̀ yẹn ti lọ lọ́rùn ẹ̀ èmi lọ sọ fún ẹnu ẹ̀ láàjọ wa. ṣé ìyàtọ̀ sí mbẹ̀ nísìn mo ṣe ìyàtọ̀ sí mbẹ̀ ìní ìyá ẹni wọ́n gbá lọ́mọ yìí ẹ̀rọ àwọn tó bá tí wọ́n sọ nílé ìràwé tí ẹ bá ṣe òpó náà tó bá yẹ kó pé olú ẹ pariwo èèyàn kanra ṣé ìyẹn onílé wà rí ilé bó ṣe yìí kí náà yọ ọdún bí mo ṣe tó yìí bẹ́ẹ̀ ni ti máa tún kókó ẹ máa lo nílé yà bóyá kọ́ tàwé kọ́ ẹ tó bá ti mọ̀ pé ilé kò ní tán ṣe kọ́ akókàlù kan gbọ̀dọ̀ tó ti wá tó láti kọ́ o kò sí kẹ́ni wọ́n ṣe lẹ́yìn kí wọ́n wẹ̀ kí wọ́n máa ṣe gógógó bí wèrè bí ẹni eré ẹ ti dàrú àbẹ̀bọ̀yà ẹ wọ ẹ wá ṣé ń bẹ̀rẹ̀ rẹ̀ abẹ́ sílẹ̀ ẹ tó bá ti mọ̀ pé ìjọba náà ń ṣe wò ní jíṣẹ́ fún ìjọba bóyá akókàlù kan gbalẹ̀ ẹ lọ o ẹ lọ fọ́gà ẹ̀kú kọ́ mọ́ ẹ̀kọ́ káfíńtà mọ́ ẹ̀kọ́ kankan mọ́ akókàlù kan wà bí tí ẹ bá gbà lọ. kókò ní tún fúnra mi ẹ dẹ́kun ẹni bá gbalẹ̀ ní ilẹ̀ mọ́ fún
ṣé èmi ní títí ìṣẹ̀lẹ̀ ní sí ṣé ibi tí ń lọ lọ́hùn náà ṣé wò ní gbà á mọ́ fún mi. wèrè wo ni ọ̀gbálẹ̀ àwọn wèrè wo ni bẹ́ńlẹ̀ ayé ti ta èmi lẹ́ ń kà lóhùn àbí kódà kò sí wàhálà àtẹnu tó kù àtẹnu àpàdé ara wa ẹ wá àwọn ẹ̀yà ní sí ẹ wá ń bá ẹyẹ sọ ní pàǹtí wèrè wo ni bẹ́ńlẹ̀ ṣe ọ̀gbálẹ̀. nǹkan ṣe ṣé ìtàn tèmi ní odùn ṣé wọ́n lè sọ tán ó mọ story sọ. ẹnà mo ń try now. ní kíni so kí ni mo wá sọ nínú story ẹ tí o dùn. ọdún sọ tí o kò máa ń ṣe bẹ́ẹ̀ ni kó try ní òun kọ́kọ́ sọ. so mo wà boring náà sọ. nǹkan ṣe ọba lu yín wà boring ọba lu ẹ ọba lu yín gangan ní ibo ló ti wà yẹn. o tó tún mọ lu ẹ má fi ń pa ẹ tó dàbí kankan. Feel goosebumps come. Túnṣe wà ní. Túnṣe. Kò máa gbé kọ́. Túnpé. Mo ń bọ̀. Túnṣe. Àwọn yẹn ti lọ. Ilẹ̀ ń jẹ yẹn. Òdìgbà tá a bá lọ́la bí tọdún bá fẹ́ mi ọmọ tẹ́tọ̀ lálẹ́ ẹ̀gbọ́n láwọ̀. Ìdúró nípa ẹni rẹ̀ mo lé bí kí bàrí ẹ bá mi kó mọ mi ọlọ́run ọ̀jẹ́. Ẹlẹ́gàsà ọmọ kọ́yà tó ń jẹrà sákì ó ní fọwọ́ ẹ̀gbọ́n ọmọ sí i. Òdìgbà tá a bá lókìkí òbí ṣé owó ọmọ Abíọ́lá. Mọ̀lọ́gbẹ́ ti yá wèrè. Àpẹẹrẹ ariwo ìyàtọ̀ mọ̀lọ́gbẹ́ ti yá wèrè. Túnṣe. Túnṣe. Hello, mommy. Ẹ ká sọ ma. Adé ló sọ̀rọ̀ ma. Tún lè ṣe ni ma. Ibi tá ti lọ ṣàgùn gbàdírọ̀ ma. Ìkọ́ tí ṣe ẹgbẹ́ tó mi ṣe ti kú. Tó mi ṣe ti kú ma. Ọ̀rọ̀ ẹ ti mú fura lọ́wọ́. Adé àti wọn ń pẹ́pẹ́. Ó ti páàdì. Ó ti ti dá. Adé oníṣẹ́ yín ti jẹ́ o. Iṣẹ́ ta ni ń jẹ́? Fífò tó fò dáre dorí mu. Ejò ẹ ti lọ́wọ́ ná. Ó ti páàdì. Báwo lè ṣe mọ̀ bó ti kú? Mọ́ ni iná gbogbo ìgbà tó ọmọ gbọ́ ẹ̀gá náà nínú ọ̀dà. Ṣé mo gbé mo ti sọ fún yín? Mo sọ fún ta ni? Mo ti máa sọ fún yín pé tí nǹkan kan bá ṣe ọmọ yẹ. You go know say they no dey deal, they no dey mess up with students. Mo ti sọ fún yín pé màá fi irun yín fàyìn. Àgbàlagbà ni yín o. O ṣe fìlà lẹ́yìn lọ gbókò ẹ̀. O ṣe fìlà lẹ́yìn mi. Mo ní kí ta lẹ́yìn lọ gbé. Àgbàlagbà ni yín o. Tí bẹ́ẹ̀ mo ń wojú yín. Ó yá ẹ lọ gbé. O ṣe fìlà lẹ́yìn mi. Ẹ lọ kí ta lẹ́yìn lọ gbé. Wo Afa, ó ti kú o. Ó ti kú, ó ti pa o. Tóbi ṣe ti kú, ó ti pa o. Wọ́n ẹ kò sí bẹ́ẹ̀ ẹ lọ gbé ẹ lọ
Orí yín ló fi bẹ́ẹ̀ bọ̀. Ayé yín ló fi gbá ètùtù. Jẹ́ ká jayé ti forí yín fàgbọ́. Àsìkò sì ti tó tómi bòjì fẹ́ gbàlejò tara ti tẹ̀lé. Ìsìnkú kọ́pẹ́ yìí dá o. Kọ́pẹ́ yìí dá o. Ìsìnkú ọ̀run pẹ̀ ń dá lẹ́yìn mi o. Ó fi mí lọ́rùn ọ̀lẹ̀ kó jẹ́ ń já ayé rí mi. Òkú tó ti kú kẹ̀kì bára ayé wíjọ. Ọ̀yá kó láyé mi. Kó láyé mi o. Ìsìnkú ọ̀run pẹ̀ ń dá. Má rí mi gbé ṣe o. Kò gbọ́dọ̀ sí mi láyé mi. Gbogbo ibi tí bá ń bọ̀ kó dòkèrè. Ikú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ jíbọ̀rọ̀ kọ́ má pa mí olókèrè ni kó ti máa lọ pa wọ́n. Ikú ọ̀gọ̀rọ̀ pa mí o. Mo ti dẹ tàbá yìí. Ikú ọ̀gọ̀rọ̀ pa mí. Ọlọ́sàn ọ̀rọ̀ yín kiri lọ. Ọlọ́sàn ọ̀rọ̀ yín ti dé o. Oyin ládùn ọ̀sán. Ọlọ́sàn ọ̀rọ̀ yín kiri lọ. Tí mi ò gbọdọ̀ gbọ́ bí. Ọlọ́sàn ọ̀rọ̀ yín ti dé o. Oyin ládùn ọ̀sán. Àlejò tẹ́ fi wí pé ó ti dé. Kí wá ṣẹlẹ̀ ṣé mi mẹ́rin jókòó ìyájọ́. Dayọ̀ kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ jáde kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Wúrà! Adé! Wúrà! Kí ni? Kí ni? Dayọ̀. Stop gbogbo prank òṣì tó ń ṣe. Bá fún ẹ kí ni? Wúwà kí ló sọ? Just wait, I'm coming. I'm coming, wait. Kí ló sọ? Kí ló stop gbogbo ilé náà? Tẹ́lẹ̀ bàbá náà. Kí ló ṣe ẹ́? Ọ̀parun gẹ́gẹ́gẹ́dẹ́ àwọn inú igbó. Ọ̀parun gẹ́gẹ́gẹ́dẹ́ àwọn ìlú ọ̀dà. Àrùn mímọ́ṣẹ̀ mi ò ṣẹ́kù. A kì í mọrúkọ ikú kíkú ọ̀pá ni. A kì í mọrúkọ àpárò gbẹ̀nìdè. Ikú ò gbọdọ̀ pa mí ní rèwerèwe. Ìṣìkú ọ̀run jáde síta kẹ́mi rèé fojú rí jú. Kí ló dé? Kí ló dé tó ń fojú wá kiri? Kí ló dé tó fi fẹ́ pàdé jìjì lọ́nà? Wá ìjà tó ń jà yóò ṣèjà ẹ̀ o. Ìgbà tó mọ̀ pé kì í ṣèjà wa. Kí ló dé tó ní wa lára? Tí láyọ̀nà yẹn lé ní ọba. Mi ò ṣetán láti dáhùn ìbéèrè pẹ̀lú mi. Nítorí àbẹ́tìlúkára bí ajẹrẹ lórúkọ tá à ń payé. Àtọ̀sán, àtọ̀run, ohun màláyé jẹ́. Títí tí màá fi pàdé ọwọ́ mi. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀. Adé! 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 Adé!
dáhùn bẹ́ẹ̀. Màá làwọn ọmọ yóò kó wọn tó bẹ̀rẹ̀ rárá dáhùn bẹ́ẹ̀ wọ́n ń jà ní. dorí kodò ó pariwo ní kíkan. Ọdún darẹ́ gbẹ́nu òtútù fọ̀hún alẹ́. Gbẹ́gun ńlá bá fọ̀hún nígbàlẹ̀. Agbóhùn egungun. Ọ̀run mìíràn dákun gbà mí. Mo jẹ́yà ò jẹ mí. Ìwọ tó ń bẹ nínú afẹ́fẹ́. Jáde síta jẹ́ ilé o. Ìṣìkú ọ̀run. Gbẹ́jú sókè kémi rẹ̀ ó fojú rinjú. O ò lè wojú mi nítorí wípé tó o bá wojú mi o ti wojú ikú. Tó o bá wojú mi ibòjì ni ó ti bá rẹ. Àwa ta lóhùn jẹ́ ká bá wọn sọ̀rọ̀ torí mo mọ̀ nǹkan tó ń ṣe agídí tó ń ṣe ní ṣe sùúrù fúnra ẹ̀. Bàbá jẹ́ ká dáyé. Bàbá jẹ́ ká dáyé. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ṣé bẹ́ẹ̀ rí? Ẹ jẹ́ tètè sọ pé tẹ bá mọ̀ ń pa ẹ̀ sábì kí ló dé gan? Kí ló jẹ́ pé mo ti ọkàn mi lẹ́yìn iṣẹ́ rò pọ̀ ọkàn mi ní. Nígbà èèyàn ṣe torí mo fún láyẹ̀ká ìwọlé. Ẹlẹ́kùn ṣe àlẹ́ sọ̀rọ̀ tí ń wọ́n kí tí wọ́n lè mọ kàkísà bọ́ ọlọ́pàá. Ẹ mo lọ sí spẹ́ẹ̀lì. Òun tó ń bá yín dialogue ni mo play. Tí bá súnmọ́ yín tí mo fún yín mọ́ tí mo fún yín mọ́ kí n gbọ́. Ta ló tiẹ̀ ń dùn màwó màwó. Ó ṣe kí ni? Ṣé ọmọ pínlẹ̀ lẹ́nu wá bá mi? Ó ṣe kí ni? Ọgbà mi àbí? Ọ̀yá fọ́ọ̀kì mi. Pé tẹ wá bẹ̀rẹ̀ sí ṣe yàn ní sí. Adé. Sọ̀tàn. Ààrẹ ti jẹjẹ kú jẹ. Ẹ ti jẹjẹ kú jẹ. Ẹ wo gbogbo ǹjọ́. Ẹ wo kí nǹkan má ṣe wọ́n ní o. Gbogbo dáa ọlọ́gbọ́n máa. Sọ̀tàn. Gbogbo dáa ọlọ́gbọ́n máa sọ pé tó máa bèrè. Adé. Bàbá ní ká dáyé. Tó tún wọ́n tẹ̀sán bẹ́ẹ̀ ni mi ò gbàgbọ́ ni. Bá ṣẹ́ bá mú mi, àjọ. Bí kẹ̀lẹ́ bá mú mi, àpọ̀tọ̀ fún ẹ. Bàbá ní ká dáyé. Ẹ pọ̀ gbogbo tó wà lọ fún yín. Gbogbo nǹkan tó bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí ó yá máa tú sílẹ̀. Ṣé wàá lè sọ láti bẹ̀rẹ̀ pé gbogbo ẹni ń ṣàlàyé gbogbo ṣe ṣẹlẹ̀. Tọmọ ẹ nínú ìhàn ó má ṣe wà. Ìhàn ọmọ àṣọwọ́ tẹ́bí.
ọmọ ọlọ́sìn. Tọ́ba ti ń kiri lọ, ọmọ àwọn ẹgbẹ́ máa bọ̀ yín àyè. Mo ti lọ kí mo ti yọ lókè ní ti ń wọ̀. Kúrògbó ọ̀sọ̀ ṣẹ́kọ̀ nẹ̀ ni. Ní máa jẹun. Ọba ti ń lọ báyìí, ọlọ́run kan bọ́ sí ọgbà yẹn lónìí. Ṣàgbé yín yóò ti máa wú olókè náà tí ìlú pẹ́ ni. Ó dìdí kọ̀. Ọ máa lọ tajà bá wọn ọmọ ọlọ́kọ̀. Táwa ta àwọn àjòta. Táwa ní ọmọ ọ̀sẹ̀ mọ́ ni ẹ̀. Yóò tó. Ẹ má bínú. Màmá ya bí. Máa ya bí. Máa ya bí ńlẹ́. Bàbá Ondo ńkọ́ olóńdó lẹ́yìn. Dáadáa ló wà. Bàbá Ṣakúbé. Dáadáa ló wà. Eléèlò lẹ fẹ́ rà. Báwo ló ṣe ń tà? Àwọn ńlá ńlá yìí 500 lẹ́ọ̀kan. 500 lẹ́ọ̀kan. Ṣé àwọn kékeré 300? Tọ́ba wá ṣí tọ́ba wá kálé àtẹlẹ́ tọ́ba ṣí pọ̀ èlé ní ọ̀jẹ̀. 1,600. Ọ̀jẹ̀ wọn. Kò wọ́n. Kí ni? Kódà ibi tí mo ti máa kiri lọ wọ́n tún máa sọ pé ọjà mi òun ló ti cheap. Ọ̀dà yóò lọ mọ̀ pé àwọn tí tọ́lọ́ ń tajà fún un owó kínní ni wọ́n ń gbà sábà mu. Ọ̀rá wa bọ́ọ̀lù ọjọ́ ọ̀la mu wá ń tiwa àmọ́ kì í san fún ọjọ́ ọlọ́mọge lọ ń tà fún wa yìí. Ó wá jẹ́ 1,600 àbí? Tọ́ba wá ṣe pọ̀ jẹ́ 1,600 mi wá fi tèmi kan yóò jẹ́ ẹgbẹ̀rún méjì. Ọmọ èmi máa fẹ́ràn kọ́ ọmọ máa gbìyànjú àmọ́ mi wọn ní lè gbìyànjú báyìí wọ́n máa kọ́ṣẹ́ fún ya wọn tọ́tọ́ fi tàbí tọ́tọ́ fi kiri ọ̀sẹ̀ káàkiri kọ́tọ́ tó lẹ́nu pọ̀ wọ́n bá wọ náà lé tọ́ba ti dé náà lé wọ́n bá tébù kan láàrin bẹ̀ sọ̀rọ̀ mi yé kò gbèsè tébù wọ́n wá rí àtùpà kan mo kàn gbé àtùpà ní léèrí owó mọ̀lẹ̀ ọyọ yìí tí tọ́ba jẹ́ mọ́tì. Ìyá mi ti ní kí n má máa tẹ̀lé àwọn oníbàárà mi wọnú ilé lọ́gbà owó. Ìyá ẹni ọmọ sọ ọwọ́ akọ́sẹ́ńlẹ̀ àbí ìyá ẹni ọmọ sọ ọmọ ẹ̀tọ́ ń bá sọ̀rọ̀. Ṣé dẹ́kun tó máa ní kó máa jíṣẹ́ fún èèyàn gbogbo ṣé bí irú èmi wá ni? Ìyá òrò ṣé rí ìyá ìgbálẹ̀ ni? Àbọ̀kẹ́ ìyá ìgbé dọ̀tí. Mo ní kó bá mi kó nọlé ọba kò burú kò sí wàhálà. Èlé ló pé gbogbo owó ẹ̀ 1,600 àbí? Pẹ̀lú ohun tó bá ṣe o ti kọ́ṣẹ́ géèrè owó ẹ̀ náà lọ́gbà. Ṣé ọ ní sẹ́yìn? Àgbo ẹ̀kọ́ bá mú sẹ́yìn kíá. Kí ni wọ́n á? 1,600 àbí? Lọ́wọ́ ẹ̀ jẹ́. Mo tẹ́lẹ̀. Mo ti dọ́kọ̀ délé lẹ́ni mọ́. Mo jẹ bírí gẹ. Ọjọ́ kẹ́ńpẹ́ wọlé lọ́wọ́ mi. Ṣé ló ń lọ lọ́wọ́ wa mi kí ló tọ̀ ọ̀sùn síwájú? Tọ̀ ọ̀sùn síwájú. Ó gbé. Tí máa kìlọ̀ fúnra rí. Wàrà. Ó má ṣe wà. Kápò fi ń bá mi ṣe rí àbí? Òfin fún mi létí àbí? Kápò mi ti gbọ́. Èmi máa pẹ́ kú. Mo ti gbọ́, mo ti gbà. Ọmọ yóò mìíràn. Wọ́n lá dé ọmọ yóò mìíràn. Ọmọ yóò mìíràn. Ìsì máa kìlọ̀ fúnra mi. Ìmọ̀ fúnra mi láti wọ́n ní. Kí ni yẹn náà ni? Ìnà dálẹ̀ tẹ̀yìn. Ọmọ ti yá nítorí ayé mẹ́ni kan fún kékeré kọ́ màgbà. Mo dálẹ̀ tẹ̀ ní sí. Lọ́wọ́ ṣe bí ọbẹ̀ ló pàánù. Tẹ̀lé mo fẹ́ ké síbẹ̀. Tẹ̀lé mo fẹ́ pè. Ọkùnrin báyìí torí Ọlọ́run. Ibi kò sí ní ìlú. Tó bá ti wá takú. Tó wá takú sí. Wọ́n ti wá pè.
ẹ̀yìn ìjọba ẹ̀yìn mi ò mọ bí ẹ máa ń ṣe wá ní ọ̀dọ̀. Kí ló ṣe wọ́n tó yìí? Kò sí ní tó ṣe ọkọ mi. Kí ni mo sọ pé ṣe? Kò sí ní tó ṣe. Kò sí ní tó ṣe. Tó ṣe. Ìyàwó rẹ̀ kí ni mo sọ pé ṣe nìyí? Ọmọ tí mo kí ni káàkiri ló ń bí ọ̀rọ̀ sí. Lẹ́bi ṣe mo ní wèrè lábàbí tó pọ̀ ṣe. Bá oníṣòwò Adébíegbò sọ̀rọ̀ mi yé nìsín wọn náà ò dààmú tá a ti bẹ̀rẹ̀ sí dààmú láti ìgbà tí ilẹ̀ ti mọ́ ṣé tòní láàṣọ ni àbí tani àbí ti jẹta gbogbo bí tó yẹ ká wádé la wádé èmi wá ń bá wá sọ̀rọ̀ kan ibi tọ́rọ̀ dé dúró yìí iṣẹ́ yìí ṣiṣẹ́ tí àwa nìkan ọ̀dá sí yìí ẹjẹ́ àfilẹ̀ fáwọn agbófinró torí pé táwọn agbófinró bá tọwọ́ wádìí bọ̀ àwọn ni wọ́n bá wa túbi tí àwọn aṣebi yìí bá wà gbogbo bí tọmọ yín bá lọ sá sí bá bá jẹ́ pé nìkan ló gbé pamọ́ ni o àwọn ni wọ́n bá wa hu tí gbogbo torí nìsín báwa bá fẹ́ mú yẹn nìsín ẹ̀dẹ́kun bó la ṣe dá nǹkan mọ̀ ẹni rè kan ọkọ síwájú orí o ti ka nìyẹn kí o ti kọ́ tiẹ̀ sókè àyà ṣùgbọ́n àwọn agbófinró àwọn ọlọ́jàgbé má lè jò kẹrù bo nílé nọ́mbà ṣe stop ń tọ̀ wọ́n ó sì máa gbọ́n pẹ̀pẹ̀pẹ̀ èyí ni pé àwọn ni wọ́n pẹ́rẹ́ṣọ̀ ẹni tó bá jẹ́ níbi wọ́n kó gbogbo tá a bá ní ká máa lọ kó àwọn yẹn nìsín ẹ̀dẹ́kun sàmọ̀tẹ́kùn wà ní nísìnyí àbí kó lé ó gbélé fún di ẹja fílẹ̀ fún àwọn ọlọ́pàá sọ̀rọ̀ mi yé nìsín ní tí mo ní kí n mú wá bí àbá nìyí. o ṣe ọlọ́run sì ní jẹ́ àárẹ̀ àìdámọ́ àgbà ọlọ́run náà tọ́nà ẹ̀mí ilé ọ̀fà fúnra ẹ̀ ní ọ̀fẹ́ ṣe rẹ̀ yóò kàn ṣe yóò bá wọlé yóò bá pé òun kẹ̀ fi náírà wò ni. o di ẹ ṣe ọkàn lílá díẹ̀ ni ó lè oṣù gbogbo gbìyànjú ẹnìkan ìdúró ti ní bójú tó dúró ti lọ. ẹlẹ́yin ara lèmi náà ọ̀rọ̀ àpọ̀ rẹ̀ gidi ni ọ. ẹlẹ́yin ara ni mí. ṣùgbọ́n mo wá fẹ́ sọ kankan fún ọ tó wá máa bá mi fún ní fúnlẹ̀ káàkiri máa bá fi tọ́ ọba ilé gbúrú ẹ̀ kọ́ jẹ̀tẹ̀ tàbí lólobó. ẹ dẹ́kun. ṣọwọ́ torí ọmọ ẹni sọjọ́ mi ẹni nù lọ. olóńdó máa sọ kàn dẹ́kun gbà tí wọ́n bá bẹ̀ sí wọkùn mọ́ nísìn ìyàtọ̀ wà náà lé ńkọ́ ta ni wọ́n máa pọ̀ tuntun ọlọ́kàn àbí kí lọ́jẹ́ bá lélẹ̀ tọ́ba tí gbàgbọ́ abilé bá ń lomi gbòrògbòrò ẹ̀dẹ́kun sáwọn yòókù àwọn aráàlú òní fa wọn òní fi lélẹ̀ kún wọn máa sálọ. fìmílẹ̀ ọrin olófòfó ń ṣe oní ọ̀jẹ̀ dáadáa bó ṣe rí ọmọ kó lójú méjì ní mi ojú ẹ ọkàn lẹ́wọ̀n mo síjú gbogbo bí tọ́mọ ń bá wà ń máa fojú fílẹ̀ ní káàkiri nìkan èmi ní rí nǹkan fà á lọ́wọ́ ọ̀yá ìṣọlẹ̀ tọ́ba máa wá bọ̀. o ṣe ọ̀rẹ́ mi. ìwọ ọlọ́run ó ṣe rere ìwọ ni ọlọ́run kọ́ sára gírí kọ́ wa máa fi ìyá lọ́kàn balẹ̀ pé ọmọ ò ní pẹ́ dé o wọ́n máa sọ kọ́mọ́ méṣù ní ọkà yìí wọ́n kà á yìí wọ́n kà á yìí lọ́gbọ́. Sí ò láyé wá ṣe pamọ́. Àṣegbé kò sí ò bóyá bó pẹ́ àṣírí àṣekà àtú
Atu ó sóhun tó pamọ́ sábẹ́ ọ̀run. Bó pẹ́ títí ó kẹ́ títí àṣírí àṣẹbí àtù. Mo bò ó pínpín ni pé tẹ́nìkan wá hu àbúkú jáde fúnra rẹ̀ ni pẹ̀lú bí mo ṣe bò ó tó ni tó bá tiẹ̀ fẹ́ bọ́ ayé gan yọ padà yọ yàdúró sọ́run ta ni ó sì ń lẹ̀kùn fún. Ọ̀dà ṣé ká tẹ̀ wá pé nígbà mo bò ó tán mo náà ní ọkàn mi tẹ̀ mí jẹ ẹ dẹ́kun ṣé kí n wá sọ pé alágọ̀ ni bí báwo kápẹ́ alábáwá gọ̀ ṣé tójú ayé tí mo tún rájí tójú ayé náà tí mo tún rọwọ́ òkú tó fẹ́ fún mi lékuru jẹ ṣé àlánà ní tán pé ní àbí ìjọ tó fẹ́ lọ́wọ́ náà báyìí alátiṣe mi ọmọ àti ṣe ààrẹ alátiṣe mi ọmọ àti ṣe ààrẹ alátiṣe mi ọmọ àti ṣe ààrẹ. Ṣé pé ìwọ ló wà nídìí ikú ọmọ mi Àdùnní? Ìwọ lámọ́ níṣe ni ìwọ ló ń gbénú òkùnkùn tó ń tàfà sí mọ́lẹ̀. Ó wá dẹ̀mí ọmọ mi légbodò nítorí ìgbádùn ìṣẹ́jú 5. Ọmọ mi Àdùnní ó tó jẹ́ ara rẹ̀ gbé ayé mọ̀ ní ká o. Ayé mọ̀ ní ká o. Ìjọ rere ẹnikẹ́ni yìí mi ó mo ti gbà kí mo ti kọ́ mo ti ṣe aláàtọ̀ rẹ̀ lẹ́fẹ̀ẹ́ yìí mi yóò ẹ̀kẹ́ pa ọmọ kẹjù rẹ̀ tí ó ti bá ní kẹwù rúdò fún ẹ̀wọ̀n ẹni kó kọ́ tó máa pọ̀ ẹ̀kẹ́ fún yìí mi torí ẹ̀rù lọ́wọ́ mi mo fi gbé ògùn mo fi lọ sí ní ìbísọ̀ fẹ́ni kankan ẹ̀rù wá pa ọ̀pọ̀ ẹ̀kẹ́ fún yìí mi ẹ̀dín máa bá tèmi lọ ẹ̀kún kún tèmi lọ. Kẹ́lẹ́dẹ́yẹ òde láyé jẹ ìwọ lọ́wọ́ mọ̀ ní ìwọ lọ́wọ́ táàdọ̀ tó dààmú káàkiri lẹ́yìn tó ń bá rà jẹ́ ká jayé ìgòkú sẹ́wọ̀n. Ìwọ kú sẹ́wọ̀n àwọn ọmọ ọlọ́mọ jẹ́ wá sí rúurú bàbá wọn ọjọ́ ni wọn ló gbọdọ̀ ilé tó kú sẹ́wọ̀n kú sẹ́wọ̀n bàbá ọ̀pọ̀lẹ́ jẹ́jẹ́. Lódò mo bá ti yọ mẹ́rin rẹ̀ kú. Ọ̀pọ̀lẹ́ jẹ́jẹ́. Bàbá jẹ́ ká jayé ìkà máa níyìn o ọ̀dàlẹ̀ níyìn pẹ̀lú àwọn wá ń jìyà ẹ̀ṣẹ̀ tá a mọ̀ dí ẹ̀yin lè ṣe wàhálà àwa là ń jẹ ìyà ẹ̀ kí ló dé tẹ̀ rí báyìí ó sì dá mi lójú pé ẹni tó bá dalẹ̀ kò ní dalẹ̀ kí ló dé tẹ̀ ń ṣe báyìí ẹ wá ń dà wá láàmú káàkiri. Àforíjì yìí kí ni ìyá náà lè di wá tí gbogbo ayé ń fojú sí ládùúgbò pé àjẹ ni wọn aṣẹ́wọ̀n kì í ṣàyẹ̀. Ó lè dé. Bàbá ẹ jẹ́ ká bàtà. Adífáfóògùn tó gbógun ń lọ àkọjá ayé rẹ̀. Tó dápò ọlọ́kànrán kò lògùn dá. Ifá gbogbo nífura wọn péléje. Adífáfájá tí wọn bí lè lóde. Ìtàn ni ọmọ padà délé lóde mọ́. Òfodò ní fodò. Jọ́bí àjà fodò lóyún rẹ̀ sí lọ. Ewúrẹ́ ńlá abinú tẹlú àgùntàn ńlá àbí dùpẹ̀
dùgbẹ̀ níkùn ẹnu báyìí lẹ́sẹ̀ fi pẹ̀kúrò ojú ọ̀nà ẹnu. lórí ọjọ́ tí àjẹ́ pa ìbejì ọjọ́ náà ló dẹ́kun ẹran jíjẹ sórí ètò ṣe òun ló máa fi ṣàṣemọ́ wá gbà. ẹni tó bá ní amọ́gbé àsìkò tiwa àwọn aláfẹ́kù wọ́n padà nù. tí àwọn oníbàtà ni wọ́n wá lu ìlú ni wọ́n wá kọrin ni wọ́n wá yí àwọn èèyàn sí ní ọjọ́ ìkọmọ títí. ọmọ tí arábìnrin ìyàtọ̀ ọmọ ni. àmọ́ ń tó dùn wọn náà nìyẹn. ilé fẹ́ kí n sọ wọ́n pè mí lájẹ́. wá kìlọ̀ fún ọ ni níjẹ́ kó mọ̀ pé ìyá mi ò dáró àmọ́ ń dà nǹkan mẹ́tọ̀ dájọ́ dáró lọ. ìran oníbàtà ni ìkan lára àwọn baba ńlá yín ló fẹ́ padà. òde bọ́mílà kọ́wọ́rájọ́ òde bọ́mílà òde bọ́mílà ọba dára yọ òde bọ́mílà gbogbo ẹyẹ ní ìjẹ́kọ̀ ọ̀tọ̀ lókìkí àparò òde bọ́mílà. Ọ̀rọ̀ ti gbẹ̀dẹ̀.